A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Shamsudeen Babátúndé Ògúnjìmí gẹ́gẹ́ bí adelé olùṣirò àgbà fún ìjọba àpapọ̀ AGF. Ìyànsípò yìí ń wáyé láti fi gbáradì fún ìfẹ̀yìntì olùṣirò àgbà lọ́wọ́lọ́wọ́ Dókítà Olúwatóyìn Shakirat Mándèyìn. Tinubu kéde ìyànsípò yìí láti rí i dájú wípé ìfipòsílẹ̀ lọ ní ìrọ̀rùn fún ìṣàkóso owó ìlú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé nínú àtẹ̀jáde wípé Ògúnjìmí tí ìrírí rẹ̀ lé ní 30 ọdún nídìí àmójútó owó yálà ní ẹ̀ka aládàáni tàbí tìjọba ni ó yẹ lẹ́ni wọ́n yàn sí ipò olùṣirò àgbà. Tinubu wá fi ìgboyà rẹ̀ hàn wípé ìyànsípò Ògúnjìmí yóò mú àyípadà rere bá èròǹgbà rẹ̀ fún àtúpalẹ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè. Igbákejì ààrẹ Kashim Shettima ti ké sí àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe àmúlò okòòwò pẹ̀lú àǹfààní tí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣí sílẹ̀ kí àyípadà rere lè túbọ̀ bá orílẹ̀-èdè. Shettima sọ èyí níbi ìpàdé láti sààmì ayẹyẹ 60 ọdún National Youth Council of Nigeria tí ó wáyé ní ìlú Port Harcourt. Shettima tí olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ obìnrin àti ọ̀dọ́ Hawa Umar ṣaṣojú sọ wípé orílẹ̀-èdè ní èrò rẹ̀ kéré jùlọ lágbàáyé. Ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ti fi ìrónilágbára àwọn ọ̀dọ́ síwájú láti tayọ nínú ètò ẹ̀kọ́, okòòwò àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé Creative and Digital Industries. Ó tọ́ka wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà owó tí wọ́n ti yà kalẹ̀ fún àyípadà lórí okòòwò fún àwọn ọ̀dọ́, fún iṣẹ́ ọ̀gbìn, ìmọ̀ ẹ̀rọ àti láti ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ pẹ̀lú ètò ẹ̀kọ́. Gbogbo rẹ̀ ni wọ́n pètepèrò láti ṣe ọ̀dọ́ láǹfààní fún ìdàgbàsókè. Shettima wá rọ àwọn ọ̀dọ́ kí wọ́n rí i dájú wípé àwọn náà sa ipá tiwọn fún ìdàgbàsókè kí ìran tiwọn jẹ́ èyí tí yóò mú àyípadà rere bá orílẹ̀-èdè. Ilé-ẹjọ́ Májísírèètì ìlú Adó-Èkìtì ti kọ̀ láti gba ìyọ̀ǹda ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Délé Fárótìmí nínú ẹ̀sùn tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn pè lórí ẹ̀sùn ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára cybercrime tako Fárótìmí. Fárótìmí ni wọ́n fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako olùdásílẹ̀ Ifásitì Afẹ́ Babalọ́lá, Ààrẹ Afẹ́ Babalọ́lá. Níbi ìgbẹ́jọ́ ní adájọ́ Májísírèètì Àbáyọ̀mí Adéọ̀sùn ti sún ìgbẹ́jọ́ lórí ìyọ̀ǹda bail application sí 20 oṣù Kejìlá lẹ́yìn tí agbẹjọ́rò fún iléeṣẹ́ ọlọ́pàá Samson Ọ̀ṣọ́bù ṣe àríyànjiyàn wípé ìwé ìbéèrè fún ìyọ̀ǹda tí wọ́n ṣe àgbékalẹ̀ kò tẹ̀lé ìlànà òfin. Ṣùgbọ́n èyí yàtọ̀ sí ìgbẹ́jọ́ ọjọ́ Ajé níbi tí ilé-ẹjọ́ gíga ìlú Adó-Èkìtì ti gba ìyọ̀ǹda Fárótìmí. Èyí ń wáyé bí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ṣe ìdáwọ́kọ̀ fún Fárótìmí láti má tẹ̀síwájú àti tẹ ìwé, tà á, polówó rẹ̀ tàbí pín in káàkiri yálà nípasẹ̀ ìwé àfojúrí hard copy tàbí lórí ẹ̀rọ ayélujára soft copy. Ìwé tí ó dá awuyewuye sílẹ̀ Nigeria and its Criminal Justice System. Adájọ́ Peter Kekemeke ni ó bu ọwọ́ lu àṣẹ yìí lẹ́yìn tí ó tẹ́tí sí ẹ̀sùn tí agbẹjọ́rò iléeṣẹ́ Afẹ́ Babalọ́lá Àgbàmọ̀fin Kẹ́hìndé Ògúnwùmí jù. Bákan náà ni adájọ́ Kekemeke ṣe ìdáwọ́kọ̀ ìwé yìí ní títà fún àwọn alágbàtà, olùtẹ̀wé, atúwèétẹ̀ láti má pín ìwé yìí kiri mọ́ tàbí tà á lójútáyé tàbí lórí ẹ̀rọ ayélujára títí kan orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ fún ìgbà díẹ̀. Àṣẹ yìí yóò wà títí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí ẹ̀sùn tí wọ́n pè interlocutory injunction ní ọjọ́ 6 oṣù Kejìlá ọdún 2024. Lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ yìí, Babalọ́lá túbọ̀ tẹ̀síwájú láti fi ìbínú rẹ̀ hàn bí ó ti fi ìwé ẹ̀dùn ọkàn petition ránṣẹ́ sí ìgbìmọ̀ olùbáwí Legal Practitioners Disciplinary Committee níbi tí ó ti bẹ̀bẹ̀ wípé kí wọ́n yọ orúkọ Fárótìmí kúrò nínú àkọọ́lẹ̀ àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí iṣẹ́ agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà. Alábàáṣiṣẹ́pọ̀ kan ní iléeṣẹ́ Babalọ́lá, Ọlá-Fáró tí wọ́n dárúkọ òun náà nínú ìwé Fárótìmí, Nigeria and its Criminal Justice System bu ọwọ́ lu ìwé ẹ̀dùn ọkàn aláwẹ̀ 90-page petition tí wọ́n kọ ní ọjọ́ 6 oṣù Kejìlá ọdún 2024. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé Fárótìmí ti tàpá sí òfin ilé-ẹjọ́ pẹ̀lú bí ó ṣe fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan gbogbo ẹ̀ka ìdájọ́.
Gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ agbẹjọ́rò Afẹ-Babalọ́lá & Co, Fáyọ̀ ṣe àfihàn bí Fáyọ̀tìmí ṣe gbé ìgbésẹ̀ tó ṣe lòdì sófin pẹ̀lú ẹ̀sùn tí ó fi kan Ilé-ẹjọ́ tó ga jùlọ àti ẹ̀ka ìdájọ́ lápapọ̀. Bákan náà ni ó ṣe àpẹẹrẹ awuyewuye tí Fáyọ̀tìmí dá sílẹ̀ lórí ẹ̀sùn tí Ilé-ẹjọ́ tó ga jùlọ ti gbé ìdájọ́ kalẹ̀ lé lórí. Ìjọba àpapọ̀ ti kéde ìgbésẹ̀ láti dẹ́kun ìwà ìpániláyà bullying ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti sẹ́kọ́ńdírì káàkiri orílẹ̀-èdè nípasẹ̀ ṣíṣe àgbékalẹ̀ ọ̀nà fún olófòófó whistleblower láti ṣe àfisùn bí wọ́n bá kófìrí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ láì ṣe àfihàn orúkọ wọn. Mínísítà fún ètò ẹ̀kọ́, Maruf Alausa ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Alausa kérora lórí ìṣòro ìpániláyà, jàgídíjàgan pẹ̀lú àwọn ìpáǹle mìíràn ṣe ń peléke sí i ní ilé-ìwé àti ipa wọn lára àṣeyọrí akẹ́kọ̀ọ́. Bákan náà ni ó tọ́ka àtúbọ̀tán tí ìwà yìí dá sílẹ̀ fún akẹ́kọ̀ọ́ tí ó ń mú akẹ́kọ̀ọ́ mìíràn dẹ́kun àti má re ilé-ìwé mọ́. Mínísítà ní àwọn tí ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ agbófinró mìíràn láti dẹ́kun ìwà ẹgbẹ́ òkùnkùn àti ìwà ọ̀daràn mìíràn ní ilé-ìwé pẹ̀lú ojú òpó ẹ̀rọ ayélujára kí akẹ́kọ̀ọ́ àti òbí lè rí ọ̀nà ṣe àfisùn ìwà ìpániláyà àti àwọn ìwà mìíràn tí kò bójúmu láì ṣe àfihàn wọn. Alausa wá rọ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n dẹ́kun ìwà ìpániláyà, ìwà ìpáǹle àti ẹgbẹ́ òkùnkùn kí wọ́n sì ṣe àfisùn bí wọ́n bá kófìrí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ fún àgbàlagbà tí ó bá ṣe fẹ̀mí tẹ̀. Ilé-iṣẹ́ tó ń pèsè afẹ́fẹ́ gáàsì ti dẹ́kun àti máa yọ̀ǹda afẹ́fẹ́ gáàsì fún ilé-iṣẹ́ apínnáká láti pèsè iná mọ̀nàmọ́ná látàrí àjẹ́lẹ̀ gbèsè. Alága ẹgbẹ́ ilé-iṣẹ́ tó ń pèsè iná, Dókítà Joy Ọ̀gajì, ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ìwé àkíyèsí nótìsì ránṣẹ́ sí Gencos lórí ìgbésẹ̀ àti dá afẹ́fẹ́ gáàsì dúró. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní ó yọrí sí òkùnkùn birimùbirimù tí ó ń wáyé káàkiri orílẹ̀-èdè. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù ṣe àfihàn wípé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí san àjẹ́lẹ̀ gbèsè tí wọ́n jẹ àwọn ilé-iṣẹ́ tó ń pèsè afẹ́fẹ́ gáàsì bẹ̀rẹ̀ láti inú oṣù kẹrin. Ṣùgbọ́n ní báyìí ni ìjọba ti wá mú gbèsè sísan lọ́kùnkúndùn ju kí wọ́n ṣe ohun tí ó yẹ lásìkò. Ọ̀gajì tẹ̀síwájú wípé gbèsè tí ó wà láàárín tírílíọ̀nù 7 náírà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ti wọ 2.7 tírílíọ̀nù náírà. Ní báyìí, wọn kò retí àṣẹ kankan, wọ́n ti dá ìpèsè afẹ́fẹ́ gáàsì dúró títí wọ́n á fi san àjẹ́lẹ̀ gbèsè ọrùn wọn. Ìṣòro àìrí owó tó ná gbà ní ilé-ìfowópamọ́ ti wá di wàhálà ńlá fún àwọn oníbàárà bí wọ́n ti ń kérora ìdààmú tí wọ́n ń là kọjá nínú ilé-ìfowópamọ́ over the counter àti lẹ́nu ẹ̀rọ ATM. Ọ̀pọ̀ ilé-ìfowópamọ́ ni kò yọ̀ǹda ju ẹgbẹ̀rún 10 náírà lọ nígbà tí ATM ń pọ̀ ó kéré tán ẹgbẹ̀rún 5 náírà. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ AGF Lateef Fagbemi ti sọ wípé gómìnà tí ó bá fi ọwọ́ kan owó ìjọba ìbílẹ̀ yóò jẹ̀bi ẹ̀sùn tí ó lè yọ ọ́ nípò. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ fún gbogbo alága ìjọba ìbílẹ̀ 774 jákèjádò orílẹ̀-èdè kí wọ́n rí i dájú wípé wọn kò ṣe owó ìlú kúmọkùmọ. AGF sọ èyí níbi ìpàdé ọlọ́dọọdún National Association of Judiciary Correspondents ẹ̀ka ti Àbújá, níbi tí ó ti yànnàná ipa tí ìjọba ìbílẹ̀ ń kó fún ìdàgbàsókè ìgbèríko. Ó wá rọ àwọn alága kánsù kí wọ́n mú iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin lọ́kùnkúndùn. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé agbára tí ilé-ẹjọ́ tó ga jùlọ fún wọn, financial autonomy, ní láti ró wọn ní agbára láti lè ṣe iṣẹ́ wọn dójú àmì. Ó fi kún un wípé bí ẹnikẹ́ni bá wá gbé ìgbésẹ̀ láti ṣe èyí ó wù ú, ó lè fi ẹ̀wọ̀n jura nítorí òfin amúnitì kò sí fún alága ìbílẹ̀ bíi ti àwọn gómìnà. Àjọ elétò ìdìbò INEC ti ń gbèrò àti ṣe àtúpalẹ̀ ètò ìdìbò orílẹ̀-èdè lẹ́yìn ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbi ìdìbò gbogbogbò ọdún 2023 àti àwọn ètò ìdìbò tí ó wáyé lẹ́yìn rẹ̀. Alága àjọ INEC, Akàwégboyè Mahmood Yakubu, ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn Resident Electoral Commissioners (REC). Ó ṣàlàyé wípé INEC yóò ṣe àgbékalẹ̀ àbá yìí
fún àwọn tí ọ̀rọ̀ kàn ní ilé ìgbìmọ̀. Lára àtúpalẹ̀ tí wọ́n ń gbà lérò ní láti palẹ̀mọ́ káàdì ìdìbò PVC. Ó ní àjọ yìí ní ìgbàgbọ́ wípé àmúlò Bimodal Voter Accreditation System (BVAS) lílo PVC gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo láti ṣe ìdánimọ̀ olùdìbò kò pọn dandan mọ́ ní ọjọ́ ìdìbò. Àwọn tí wọ́n ní PVC lọ́wọ́ ṣì lè tẹ̀síwájú àti máa lò ó, ṣùgbọ́n àlàyé orí ẹ̀rọ ayélujára ni ó ṣe pàtàkì jùlọ. Mahmood ní èyí yóò ṣe àdínkù ìnáwó, yóò tún fagilé ìṣòro tí ará ìlú ń kojú níbi àti rí PVC gbà àti ọ̀nà ẹ̀bùrú tí wọ́n fi ń ra ìbò lọ́wọ́ ará ìlú. Ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn orílẹ̀-èdè United States Donald Trump ti kéde èròǹgbà rẹ̀ láti fi gbogbo àwọn tí wọ́n gbọ̀nà ẹ̀yìn wọ US illegal immigrants ránṣẹ́ padà sí orílẹ̀-èdè wọn pẹ̀lú sáà ọlọ́dún 4 rẹ̀ tó ń bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìròyìn Reuters ṣe jábọ̀, Department of Homeland Security ṣe àlàyé wípé ó lé ní mílíọ̀nù kan arìnrìn-àjò tí wọ́n ń gbé ní US láìní ìwé ìgbélùú. Trump fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ rẹ̀ láti gbọ́n gbogbo wọn yọ pátápátá bí ó ti ní èyí kò rọrùn ṣùgbọ́n ó ṣeé ṣe. Bákan náà ni Trump ń gbèrò àti pàṣẹ ìfòpin sí ẹ̀tọ́ àti gbélùú fún ọmọ tí wọ́n bí sí ilẹ̀ US. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.